Africa Content TV. Moving forward, we will have a àwọn náà ní ṣáàjò àwọn náà ní àwọn àṣẹfà yìí nígbà náà pẹ̀lú gbogbo lórí rẹ́lò olóòjọ́ rí wà bí onígbà tó ń bẹ nínú náà àwọn tí wọ́n yàpá síbẹ̀ ó lé àwọn àgbàgbà àti ẹ̀mí wọn dáadáa sí ìṣẹ́ṣẹ́ wọn. ẹni tí ń ṣe ìṣe ìpínlẹ̀ àgbà Revolution. Thank you for putting together our Ghana. Wọ́n yẹ pé ìbẹ̀rù ní ìṣáájú omi ìjẹ́kọ̀ ọmọ bẹ́ẹ̀rẹ̀ tó jẹ́ pẹ́pẹ́ ọ̀hún àdìgbọ́lá àdìgbà. Ẹ̀yẹ́ ìsinmi àgbo kọ̀ọ̀lẹ́sọ̀ moving forward wọ́n ní lọ́dọ̀ àwọn àṣọ àdìgbà. Wọ́n ní ìwájú lọ́pọ̀ ìbẹ̀rẹ̀ sí ẹ̀rọ ìgbà àṣẹ ìwájú àwọn ọ̀gá wa lábàá ń bá àjọṣe.
ayé ṣe ní pẹ̀pẹ́. Káàkó lẹ̀kẹ́ sí lọ́wọ́ lómi ní bọ́lá bàbá. Àwọn Yorùbá ló sọ̀rọ̀ ẹ̀ka àṣà. Káàkó lẹ̀kẹ́ láti máa ráhùn tí wọ́n tún lé àgbàgbà àgbàgbà ẹ̀rọ. Àwọn tó wá sábò àgbàgbà àgbàgbà. Àgbàwò tó gbọ́ pé akúnmí ní bẹ̀rẹ̀ fi ṣe àríyànwó. Nínú àwọn tí wọ́n fún mi mọ́ ọ̀sán ìdáwọ́ tó ń tẹ́lẹ̀. Ọjọ́ ìjẹ́ ìgbésí àyà tó bá àṣà ìwà wà fún. Ọjọ́ òkùnkùn ló alẹ́ ní wọ́n lábàá ló wà. Gbogbo tó ń bá dáwọ́ ní Nàìjíríà. Yàrá táwọn wá ní ìwọ̀n náà. Ìrẹ̀lẹ̀ sí yàrá tó wọ́n wọ́n sí. Yàrá tó lè bá bẹ̀. Àwọn méjì ìwọ́n ló pàṣẹ wá. Bẹ́ẹ̀ ni ṣubú yàtọ̀. Bẹ́ẹ̀ tó wọ́n ìwọ́n ló lágbàdà gbà lọ́dún ẹ̀kọ́ ló já lórí. Ìbá àṣà àgbàdà yẹ. Ẹyin tí mo gbé lọ jẹ ní ìlà àgbà ìgbà ìgbà lọ́wọ́. Níbi ìṣẹ̀lẹ̀ ìyàrá nígbà fún wa. Ọ̀rọ̀ ìgbà òṣìṣẹ́ Hey,